So then a sọ̀rọ̀ nípa àwọn ìyàwó kékeré tí wọ́n máa ń sọ wípé àwọn wá ìyálé ò accept àwọn. That was the very first video tí mo drop ní wíìkì yìí. Mo ní what type of acceptance did you want? Ṣé kó lè accept yín kẹ́ lè jọ máa ya selfie ni àbí kẹ́ lè jọ máa wà ńkọ́? You know, àbí kẹ́ lè jọ máa dáná pọ̀? What do you mean by acceptance? Ọkọ fẹ́ ìyálé ò ní capacity pé kọ́kọ́ máa wà sọ́dọ̀ ẹ. Kò stop ọkọ kó má sùn tiẹ̀, kò lè stop ọkọ kó má rí tiẹ̀ rò. So as long as she does not have the capacity to do that, what other acceptance did you want? Kò sí ìyálé tó máa accept ẹ gẹ́gẹ́ bí ìyàwó. Kò tè gbọ́ yẹn sétí ẹ. Kò sí wọn tí bí ìyálé ọ̀hún. Kò sí even àwọn ìyá wa wọ́n máa ń gba kámú ni. Wọ́n ní to be doing TikTok together. Má dáhùn. Gbogbo ata ń bọ́yín tá ń ṣe TikTok ìyẹn wọ́n ń ṣe content ni o. Na content dem dey do. So acceptance wo lẹ ń fẹ́? Ilé ò pa yín pọ̀, kitchen ò pa yín pọ̀, yàrá ò street gan ò pa yín pọ̀, jọ gbé state. The only thing tó pa yín pọ̀ náà ló kó. Tẹ́jọ ń pín dó. Orun rẹ ò dẹ̀ dí tiẹ̀ lọ́wọ́, tiẹ̀ ò dí tiẹ̀ lọ́wọ́. Kò dẹ̀ tó bẹ́ẹ̀ kò lè stop ọkọ. Ìyálé tí ò ní capacity láti stop ọkọ pé kó má fẹ́. Excuse me. Acceptance wo ló ń fẹ́? Torí àwọn ìyàwó kékeré mi àwọn gan ni wàhálà wọn pọ̀ nínú ìrìn àjò ayé. So as far as I'm concerned, tó bá expect acceptance from ìyálé, ojú kan tó máa wà nìyẹn tí Jésù ó fi dé. Kò sí ìyálé tó máa gbà ẹ́, tó máa accept kan fẹ́ ẹ. Kò sí. Kò sí. Decision ọkùnrin ni polygyny. Ọkùnrin ló pay fún. Àti ìyálé o, àti ìyàwó o, àti ìyàwó kẹta, àti ìyàwó kẹrin, àti ìyàwó kékeré. Kò sí obìnrin kankan tí polygyny pay. The only advantages of polygyny fún obìnrin ni pé kóbìnrin náà lọ́kọ. That is the concept. As a matter of fact gan, àwọn ọkùnrin la kàn máa rí nírírí pọ́n enjoy polygyny. The bùkátà, the emotional mathematics náà máa calculate inú ọkàn wọn. Mental stress and all of that. Ó náà wà ńbẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ ọlá kó lè kọ́ọ̀bù immorality láwọn area kan. Ó dẹ̀ lè help àwọn obìnrin to be called, you know, to have a man to call their own. So advantages there ni kì í ṣe pé bóyá fi ń yọ yìí. So àtìyálé àtìyàwó àdánwò làwọn méjèèjì jọ jẹ́ fúnra wọn. Àdánwò nìyálé jẹ́ fún yàwó, àdánwò nìyàwó jẹ́ fún yálé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tó bá lórogún tó ń jẹun lọ́wọ́, àfíìsì ọmọ ẹ ṣé mo dúpẹ́, tó ń jẹun lọ́wọ́, tó ń jẹ pa ẹ lórí. O ní sọ pé ẹjọ́ tó ń rò lórí oúnjẹ ló jẹ́ kó ń jẹ pa ẹ lórí. Orogún ló máa kọ́kọ́ rò tó fo oúnjẹ pa ẹ lórí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Tó bá ń wa mọ́tò lọ tépo tán mọ́ mọ́tò ẹ lára, tó ò repo sínú mọ́tò, orogún ló kọ́kọ́ rò pò bóyá ó ń ṣe ọ́ tí ò jẹ́ kí mọ́tò ẹ move. Kó tó ronú pé wọ́n lò repo sọ́kọ̀, ó ti ronú pé bóyá orogún ni. So àdánwò lórogún jẹ́ fúnra wọn in the first place. Àdánwò nìyálé jẹ́ fún ẹ, àdánwò nìwọ gan jẹ́ fún yálé. So acceptance wo lẹ ń fẹ́? I don't know. That was one of the video I dropped this week. Ẹjọ́, if you are in my top 1 to 5, send request and come up. Gbogbo àwọn topic tá dẹ̀ ti list jọ yìí, tẹ́ bá fẹ́ bá ní sọ̀rọ̀ lé lórí, ṣókí ni. Kì í ṣe ká wá mọ́ ọ̀rọ̀ story tí ó gùn jù. Tẹ́ bá wà ní top 1 to 5 mi, ẹ send request kẹ́ wá sókè. And for you to be in my top 1 to 5, you must have dropped at least 50 coin. So, Kini, what do you mean by acceptance? Nǹkan tí mo explain sínú video yẹn nìyẹn. Irú acceptance wo? Ṣé ni tó ti gba kámú, tó ti gbà fọ́lọ́run pé tọkọ òun bá kúrò lọ́dọ̀ òun, ó lọ́dọ̀ ẹ. Ìyẹn ti gba kámú fọ́lọ́run already. So o lè expect friendship kankan, kò lè sí friendship láàrin orogún méjì tán jọ ń dóko kan. Kò tètè gbọ́ yẹn sétí, kò lè bẹ́ẹ̀ rẹ́. In fact, mo léyàn tó jẹ́ pé ó lóun fẹ́ lọ fọ mọ́tò òun. Òun wá débẹ̀, ó rí pé ìyálé náà gbé mọ́tò wá. Fọ́n bẹ́ẹ̀. Òun dẹ̀ ìyálé dẹ̀ torí pé òun dé, ó dẹ̀ kúrò ń bẹ́ ó bá tiẹ̀ lọ. Kò fẹ́ bẹ́ẹ̀ jókòó pọ̀ ni. Yeah. So wọ́n ń jatare yẹn, kò sí ìyálé kankan tó máa accept ẹ. Láti 10 years tí mo ti fọ́kọ mi, mo ti bímọ méjì, ìyálé ò tí accept náà. Excuse me. Kini, what do you mean by acceptance? What are we even debating? Are you just joining our live stream? Ṣẹ̀ṣẹ̀ join Friday chat tiwa ni. Ọlá mọ́mì. What are we even debating? I won't share debating, the discussion là ń ṣe. Chat ni, Friday chat ni. So, it's part of the topic tá sọ.
kò sí acceptance kankan. As a matter of fact, ìwọ tó wá ṣe ìyàwó kékeré bí kò sùn kó ọmọ jìmọ́ ní ṣe ìyálé fẹ̀kàn tẹ́lẹ̀. So ó ti dé láti 15 years ó ti bímọ mẹ́ta ìyálé ò accept ẹ. What level ìwọ tó ti fọ́kọ over 15 years ó mọ̀ pé ìyálé yẹn ti gbà fọ́lọ́run nìyẹn. Yeah, ẹni tí ò lè stop ọkọ ẹ kó má sùn tiẹ̀ kò lè stop ọkọ ẹ pé kó má fún ẹ lóyún. So what do you mean? What acceptance? Acceptance wo lo fẹ́ lọ́dọ̀ èèyàn tó wá pé ọkọ ẹ̀ fẹ́? So tó bá ti jẹ́yàn kan tó jẹ́ pé kò lè lámojú kúrò o kíyàn kò dáhùn wá lọ́mọ ronú má lọ ṣèyàwó kékeré o. Tó bá mọ̀ pé o fẹ́ ṣèyàwó kékeré o dẹ̀ fẹ́ gbádùn ayé ẹ, be that person that can stay alone on her own. But if you are the type that is looking for validation, you are looking for acceptance. Bóyá kó dúró kó wá single tó fẹ́ tàbí kó maintain ilé ọkọ because ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣèyàwó kejì kẹta wọ́n ti marry rí. Kò easy fáwọn second wife yẹn náà. Kò easy. Reason tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyálé ṣe máa ń gbà kámú tí wọ́n dúró sílé ọkọ tó bá fẹ́ yàwó lé wọn. Bọ́ bá bọ́ síta ìyàwó kejì kẹta náà lọ ṣe. Kó tiẹ̀ tó rẹ́ni fẹ́ ṣe ìyàwó kejì láyé táwọn sisi pọ̀ ń ta tó ń tiẹ̀ marry rí tó ọmọkùnrin tó ń wọ́kọ yìí. Ẹnìkan wá jáde nílé ọkọ pẹ̀lú ọmọ mẹ́ta mẹ́rin. Kó tó rẹ́ni fẹ́ ṣe ìyàwó kejì kẹta gan ojú ẹ̀ máa bó. So kò sí ẹnì kankan tó máa fún ẹ lẹ́ni acceptance. Tọ́kọ ẹ ò bá ti kọ̀ ẹ́, tọ́kọ ẹ ò pa ẹ́ tì. Kò sí acceptance kankan tí ẹni ìyálé fẹ́ fún ẹ as second wife. Má expect friendship. As a matter of fact, kò sí friendship kankan tó lè exist láàrin ìyálé àti ìyàwó. Orogún ọkọ kan náà tó bá nawọ́ ọ̀fẹ́ sí ẹ gan ó yẹ kó mọ̀ fura. Ó fẹ́ fi gẹ́ẹ̀tì ọ̀nà tí ó fi hàn ẹ́ lè mọ̀ ni. Kó ṣe ìyàwó kékeré lóde tó nawọ́ friendship. Kó ṣe ìyálé lóde tó nawọ́ friendship sí ìyàwó kékeré. Don't accept any friendship from any orogún ọkọ kan. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Even orogún tẹ̀gbọ́n-tàbúrò ìyàwó ẹ̀gbọ́n ọkọ mi ìyàwó àbúrò ọkọ mi good morning ni. Má lọ mọ anybody lọ́rẹ̀ẹ́ all in the name of orogún. Yes. So kí ni level what acceptance? What do you mean by acceptance? Torí ẹ̀ ni mo ṣe ń béèrè wípé ṣé mọ̀ pé tí ó bá yé èèyàn ó yẹ kéèyàn béèrè. Fídíò yẹn ìgbà tí mo dẹ̀ ṣe mo wo comment section mo rí wípé mi rí any tangible response. Bí comment section yẹn bẹ́rò ṣe pọ̀ ńbẹ̀ tó bẹ́rò ṣe pọ̀ tó comment tó. I could not see any meaningful answer. So ẹ jọ̀ọ́ kò sí acceptance kankan. Kò sí acceptance kankan. Tó bá ti mọ̀ pọ́kọ tó fẹ́ ò ní capacity láti manage ẹ̀yin méjì pọ̀. Tó bá jókòó bẹ́ẹ̀ for a while, tó bá ti rí pé kò pay, you can carry your load and move on with your life. Then ẹ̀yin ọkùnrin náà tẹ́ bá ti mọ̀ pé ìyàwó lẹ fẹ́ léra wọn, ẹ mọ̀ wá ilé ọ̀tọ̀ọ̀tọ̀ fún wọn. Bí ṣe kẹ́ rent ẹ̀ ní bí ṣe kẹ́ lease ẹ̀ ní bí bó ṣe yàrá kó tó pọ̀ kan lẹ bá lè rent tó bá tẹ́ lọ́rùn. Ṣùgbọ́n pé ká ẹ wá kó ìyálé àti ìyàwó pọ̀ kẹ́ mọ́ ní kán mọ́ kíra wọn. Ṣé tí ìyàwó yín bá lọ́kọ méjì tẹ́jọ́ ń ṣe bàbálé àti bàbàwò ṣẹ́yìn lè ṣe? So ẹ̀yin ìyàwó kékeré gbogbo mo ti fọ́kọ láti 20 years ìyálé ò accept mi kò sí tó jẹ́ bẹ́ẹ̀ o. Ìyálé tí ó accept ẹ wọn tí bí kò tí exist on earth. Kò sí ìyálé tí ó gbà kan fẹ́ ẹ jọ ẹ on mute kẹ́ gbọ́n sókè. Wọ́n ní acceptance sọnù wo nìyẹn it is not possible of course. Bonati tó bá accept tó kọ́ bá need the acceptance ìyálé ni ó ní wọnú ilé yẹn as wife. Yes, tó bá yẹ pé ọkọ need kí ìyálé accept kó tó fẹ́ wọn lè fẹ́ rárá. Will ọkọ ni is not the will of the ìyálé. If it is the will of the ìyálé, you will never enter that house as a wife in the first place. So what acceptance did you need? Maintain your lane. Tọ́kọ ẹ ò bá ti pa ẹ́ tì. Wá ojú rere ọkọ, ṣe dáadáa ṣe bí ọkọ. Kí ló kẹ́ẹ̀kan orogún? Ẹ jọ̀ọ́ kí lorúkọ ẹni kejì tí mo gbé wọlé lẹ́yìn wọn yìí? Fabulous. Fabulous náà ni. Ẹ káàsán náà. Ẹ ṣeun. Ẹ kúṣẹ́. Ẹ ṣeun sà. Èwo lẹ fẹ́ bá wa dá sínú gbogbo àwọn tọ́píìkì wọ̀nyẹn? Eléyìí tèmi kàn fẹ́ sọ ni pé mo ní experience kan, it's not